Títà tolúwa ló fi tàn sí TikTok èyí onímọ̀ ó là máa lóríṣiríṣi àwọn TikTok yìí ẹ máa ń pààyàn lẹ́rìn ni o pírẹ́sì tí ò sí o. láìsí pọ̀ kétí apò ọ̀sọ̀ pọ̀ gbọ́ pé mò ń pè ọ́ ni. nígbà tẹ́ fàǹtí sí ni òde ń dá inú. kéèfà ti sí orúkọ rẹ̀ gbogbo alátíyàwó èrè. ilé ayé bọ̀ ti bàjẹ́ o kéèfà ti sí orúkọ rẹ̀ èyí tó bá lè mú kírù mi ó máa pè ọ́ láǹtì ayé pè lọ́pọlọ ó rí mi ò sì pé mọ́nù. mo ti wàá fẹ́ bí léèrè kankan báyìí ó yẹ gbà àbẹ́ ṣù. bẹ́ẹ̀ àwọn àǹtí méjì kan wà ní skul wa. ìkan jẹ́ àǹtí praise ìkan jẹ́ àǹtí àṣàkẹ́ ṣé wọ́n rí àǹtí praise wọ́n náìsì wọ́n máa fún yàn nìkan ṣé wọ́n rí àǹtí àṣàkẹ́ wọ́n burú wọ́n máa ná yàn tẹ̀lé nínú àwọn méjèèjì táwa ló yẹ kí n láìkì. ọ ní àǹtí praise a máa fọ nìkan dáadáa àǹtí àṣàkẹ́ ń tiẹ̀ òun tiẹ̀ ó burú mọ́ náà ta ló yẹ kọ́ láìkì náà méjì nígbà tí gọ̀ àǹtí praise ni. ẹ ti wá rí i pé orin yóò pẹ́ sí lọ́pọlọ torí ẹ sọ pé ìjọ tẹ bá ti pè mí láǹtí praise ipò orin yóò pẹ́ sí lọ́pọlọ ẹ̀yin náà ti wá rí i pé orin yóò pẹ́ lọ́pọlọ báyìí lọ́rùn fún padà gẹ́ẹ̀tì yẹn wo bá ti ń rà lọ. ẹ̀yẹ fáàsì mi ẹ̀mọ̀ tó gbà mí.